ẹ̀lẹ́lẹ̀ yìí o mo kí ọkùnrin mo kí obìnrin mo kí baálé eléyìí mo kí ìyáálé eléyìí mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní bèrè òkun mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní bèrè ọ̀sà ọ̀dẹ̀ ọ̀dàbí bọ̀dá akọ̀wé àti ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí wọn ò lé lódì kan o ta ló wà ní òbúdò tí ń domirú ìní ọmọ yín náà lẹ́lúpọ̀nà ọmọ àyẹ́dárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká fẹnu mẹ́nu ẹ jẹ́ àfẹtẹ̀nẹ́tì ká sẹnu wa kẹ́mú ayámilétì ìtọ̀tún yẹ fètò sílẹ̀ sáyẹ́ǹsì àwọn bàbá wa kan mọ màmú wa sáyẹ́ǹsì Yorùbá tọ́lọ́run fi kẹ́ wa dúkìá Ọlọ́run lélẹ́yìí o kò gbowó kò gbòbì lọ́wọ́ wa ọpẹ́ ló gbà lọ́wọ́ wa o ó ní a máa dúpẹ́ ewé kan bẹ àwọn bàbá wa máa pè ní ewé Ekuya Ekuya ewé ìgbàjúmọ̀ tó pọ̀ ní ọdún kan tí mo lọ sí Burkina Faso ilé ibi tí mo dé sí ẹ̀gbẹ́ ilé náà ewé Iwulo ọjà kódà òun lọ́pọ̀ ní gbogbo àdúgbò mo lò rí nǹkan báyìí Ọlọ́run ilẹ̀ gbà á níbẹ̀ ó wù lọ rẹpẹtẹ àwọn tó sì wù ládùúgbò wọn ọmọ wúlò rẹ̀ ewé yìí ẹ̀sẹ̀ ewé tó sọnù rárá yàtọ̀ àwọn ará àkútọ̀nù wọn á ní ọ̀sọ̀nù pálípálí ìtumọ̀ rẹ̀ ní pé kìí ṣe ewé tó wọ́n kò nira láti rí wọ́n ní Ekuya ń kawó ọmọ ẹ̀ ń kà á àṣírí pọ̀ lára ewé yìí o dúkìá Ọlọ́run ni kò gbowó kò gbòbì lọ́wọ́ wa jọpẹ́ lọ́wọ́ ìfi iṣẹ́ yìí sílẹ̀ torí pé kò lè wádọ̀ mi o tọ́ ọ bá lò tó ṣiṣẹ́ ó dùn ọpẹ́ fọlọ́run tọ́ ọ bá torí ara rẹ̀ gbà á sọ́wọ́ torí àwọn ọmọ rẹ̀ gbà á sọ́wọ́ torí ọjọ́ iwájú rẹ̀ gbà á sọ́wọ́ ìgbéraga ló mú wa láfíríkà táwọn òyìnbó fi jù wá lọ àmọye ń ta àkàkún làwọn òyìnbó sọdọ owó mọ́ wa lọ́wọ́ àwọn kan bẹ wọ́n máa kó oògùn wá láti ìlú èbó wọ́n á láwọn ọmọ wọn máa kiri ẹ̀ káàkiri ẹ̀rí pàgọ́ ẹ̀rí pàgọ́ wọ́n tó bá kiri rẹ̀ á ràn lọ ìlú èbó wọ́n máa parọ́ oyè irọ́ tí wọ́n fún wọn wọ́n wá rìn wọ́n máa yáwó wọ mọ́tò ní àwọn tí mo wí yìí nídìí láti dáko ẹnìkan kí wọ́n má fẹ́ àbọ̀jẹ̀ àwọn jẹ́ wọ́n máa ru egbò ọ̀dọ́ wa egbò àgánwó wọ́n máa rú lọ Chinese wọ́n bá fi ṣiṣẹ́ tán wọ́n wá rú wa báwa ń bí wọ́n ní káwọn ọmọ wọn máa kiri èké wọ́n wá kóra wọn méjì mẹ́ta wọ́n máa kiri àdúgbò kí oògùn yìí àwọn nǹkan tó ṣe ṣiṣẹ́ fún ni táwọn bàbá wa tó ń bẹ lọ́wọ́ tí yín tẹ̀yìn dé mọ́lẹ̀ tẹ̀ sí nǹkan àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì títí wọ́n òjò ká jó tàbí ká gun ká sá lọ ṣùgbọ́n ní tọ́ bá lọ kẹ́kọ̀ọ́ pa ẹ̀kọ́ tó bá ti kẹ́kọ̀ọ́ pa ìṣègùn ìbílẹ̀ dáadáa tọ́lọ́mù bá wà kẹ́ ọ tó fìwé kún ojú rẹ̀ ó tòun táwọn yìí ojú rẹ̀ ó tòun táwọn yìí ẹ̀sìn yàtọ̀ sí ìṣègùn ìbílẹ̀ ọ̀tọ̀ ní àṣà ìbílẹ̀ ọ̀tọ̀ ló ń jẹ ìbílẹ̀ o gbádùn mi ìṣègùn ìbílẹ̀ ọ̀tọ̀ ẹ̀sìn ìbílẹ̀ ọ̀tọ̀ àṣà ìbílẹ̀ ọ̀tọ̀ aṣọ ìbílẹ̀ ọ̀tọ̀ oúnjẹ ìbílẹ̀ gan papọ̀ mọ́ra wọn èdè ìbílẹ̀ gan ọ̀tọ̀ ni èbó òní bá yín wọ bùbá ṣòkòtò òyìnbó wo ni ọbọ wọ àwa là ń kásá wọn tàbá tó wá kásá wọn á tún wá múra bóódì ibẹ̀ ń kọ́ là ń lọ ẹ dákun ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ súnmọ́ bí ewé Ekuya máa gbọ́ ibà dáadáa ní máa gbọ́ ibà ó wúlò fún ibà ara kí ẹ ṣe bọ́ọ̀bì nǹkan kan kù Ekuya lásán ewé rẹ̀ lásán ni ọjà ó sì sí máa yọ ọmú máa sẹ́ ẹ mú yàtọ̀ ọmọ mi kan àníṣẹ́ kan mu máa sẹ́ ẹ mú tí a bá ní àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ gbìyànjú kó já ewé Ekuya kọ́pọ̀ tó bá ti já kọ́pọ̀ ọ̀yá kó lọ ọ̀sà tí ó gbẹ o ọ wà lọ tó bá fẹ́ lọ gbìyànjú
kó wá ata ìjọsìn níwọ̀n ọba kó fi sí kó lọ pẹ̀lú ẹ̀ máa fi lo ògì gbígbóná àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ yóò sì dèwọ̀n ìwẹ̀ fún ewé èkùyá tó bá jẹ́ pé èèyàn bá ní àrùn ọ̀sà ni ewé yìí nìkan lọ ṣà tí ọgbẹ́ ọ lọ lọ́múlọ́mú pòó mọ́ òrí máa fi sínú ẹ̀kọ́ gbígbóná kó máa mú ọ̀sà yìí ọgbẹ́nu yìí ó dùn gbàgbé o ní agbára orípa ọ̀pọ̀fọ̀ ọ̀gbẹ́bọ ó sì tutù ewé dúkìá ọlọ́run là ń sọ̀rọ̀ lé lórí o ogún bàbá ẹnìkan kọ́ o bàbá ẹnìkan kọ́ ló lè wí àtìgbò ọlọ́run ló lè wí àtìgbò ọ̀gbọ́n sì wí fún ọ. sọwárí èso orí rẹ̀ kábíyèsí ọlọ́run o sórí èso orí rẹ̀ yìí lọ́ọ́ já kọ́pọ̀ gbígbẹ rẹ̀ lọ́ọ́ kó ṣe lọ́múlọ́mú kọ́ wá lọ ọmọ tìró ẹ̀yin ìyá mi ẹ̀ ṣe é kalẹ̀ ẹ torí àwọn ọmọ yín ẹ ṣe é àti torí ìdágìrì ọ̀gànjọ́ ò ṣe pé bóyá nǹkan ó mú yàn lóru pé nǹkan kan ṣẹlẹ̀ lójijì èèyàn ẹ̀sẹ̀ máa sáré káàkiri ẹ̀ ṣe é pamọ́ èso ewé èkùyá yìí ẹ lọ kókóná pẹ̀lú tìró ẹ máa lé sójú tí a bá lárùn ojú náà yóò sì pójú tó ti fọ́ o nǹkan kó síyàn lójú ni èèyàn máa ríran dáadáa ni máa lé lálẹ́ sùkò tó sùn ní agbára ọlọ́run ojú tí máa yọ ọlọ́run yóò sì dòun gbàgbé súnmọ́ bí kò wá gbọ́ sórí èso yìí èso rẹ̀ gbìyànjú kó tọ́jú ẹ̀ kálẹ̀ kó lọ kó pọ̀ jọ wà nulẹ̀ tó bá jẹun ojú oorun ìwọ kan rárá mú díẹ̀ kó dà á sẹ́nu kó sì gbé omi gbígbóná kaná kó mú sí ọmọ àgbọ̀ nǹkan kan mà ní sí ọ ìgbà tí mo sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni tó bá wá mú èso rẹ̀ lásán ní ìdáàkọ fún ọ ní tí ìdáàkọ ewé o gbìyànjú kó jẹ èso rẹ̀ kó pọ̀ àwọn èso inú rẹ̀ lọ́yọ̀ epo ara rẹ̀ ọ̀dànù kó wá lọ papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ dà á sínú para rẹ̀ ọmọ àfipára gbàláyì ọ máa rí tí ẹ ṣe o ọwọ́ rẹ̀ ó sì máa yá sórí wọ́n tó dàbẹ̀ ní ká pé ọwọ́ máa ń yún láì nídìí ẹlòmíì mẹ́tọ́ ọba máa ń yún yóò gbowó ẹlòmíì mẹ́tọ́ ọba ń yún gbèsè ni yóò fi wò sórí èso rẹ̀ yìí lásán ni kó já kó lọ kó kúnná dáadáa pẹ̀lú èpo ọ̀bọ̀ ọwọ́ àpò mọ́ ọ̀sẹ̀ ó pò mọ́sẹ̀ máa fi fọ ọwọ́ rẹ̀ lágbára ọlọ́run àsìkò láyọ̀ máa dúró sọ́wọ́ rẹ̀ ó sì máa fi ọwọ́ rẹ̀ gbárí ní agbára ọba tíjọ́ lọ́run tó orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà rí ewé èkùyá yìí ó ní àwọn èròjà kan nínú tó jẹ́ pé kì í ṣe kékeré ẹni tó bá ní àrùn egungun bóyá o ní àrùn pé arúmọléegun tàpé ní rheumatism gbìyànjú kó máa lo ewé ìdáadáa máa ṣe é mú kó máa mú ó wúlò fún ọ yìí máa jẹ egun ẹni ó máa ṣe kí egun ẹni ó le koko dáadáa àwọn èròjà tí máa ń mára ṣiṣẹ́ yọ máa ṣe fún yàn tọmọ bá ń ṣe òjòjò eyín ẹ gbìyànjú kẹ́ ṣe é fún kẹ́ máa fi wẹ̀ ẹ́ kẹ́ sì máa fún ní díẹ̀díẹ̀ kó máa ṣe mu orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́yà bá ní àrùn ara bóyá lórí ìtọ̀ bóyá ìtọ̀ rẹ kò máa wá déédéé àbí ọlárùn ìṣètọ̀ tàbí ìtọ̀ rẹ a máa pín bámbámbámbám orí bóyá ìtọ̀rọ̀ tiẹ̀ kìí tiẹ̀ là gèrègèrè bóyá bíi kó yẹ́lò lónìí bíi kó brown lọ́la gbìyànjú kó máa lo ewé yìí ò lè já tútù rẹ̀ kó ṣe kó máa mú àbí kó sọ́ di kó sa kó lọ kó máa fi lo ògì gbígbóná ní agbára ọlọ́run ìwọ́gán ó dúpẹ́ fọlọ́run ọba ọ̀pọ̀fọ́ bẹ́ẹ̀ lọ gbẹ́bọ òṣìṣẹ́ tutù dúkìá ọlọ́run là ń sọ̀rọ̀ lórí rẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àyíbá àmọ́ ẹ lè fẹ́ kàn sí mi +234803298 +234803298 bàbá àwọn ẹsẹ̀ kan bẹ́ẹ̀ fílẹ̀ ewé kìíní kan dákọ̀ ewé má torí ẹ̀ pè mí ní gbé kọ́ rẹ̀ gúrùpù wà á ní private group tó jẹ́ pé ìwọ tó bá fẹ́ máa bèrè bóyá lórí iṣẹ́ tá a ti fílẹ̀ tẹ́lẹ̀ àbáyé tá a ti fílẹ̀ owó ló fi wọ̀bẹ̀ 5,000 ni ó sì máa san 5,000 lóṣooṣù kò bọ́ fẹ́ dé o ṣùgbọ́n a ní public group tó yẹ pé
gbogbo ayé ní mẹ́mẹ́ ọ̀làǹfààní àti béèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà lásán ni bó ṣe jẹ́ nu ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀tà àti fílẹ̀ tẹ́lẹ̀ àtàwọn èyí tá àti ẹ̀ tí ìdánlódù síbẹ̀ ẹ̀ máa rí lọ́fẹ̀lọ́fọ̀ tẹ́ bá ti wá ní lọ́wọ́ ọlọ́run yóò ṣàánú wọn náà gbìyànjú kó rí pọ̀ ṣàánú ó kéré tán èèyàn 10 ìtumọ̀ rẹ̀ ni pé kí fídíò yìí bá ti dọ́wọ́ rẹ̀ wọn náà máa ṣí àrẹ fáwọn èèyàn gba àìmọye ẹ̀mí là kọ́lọ́run kó lè gba ọ̀rọ̀ tiẹ̀ náà rò tó gbogbo ohun tá a fẹ́ òun lè lédùá ọ̀sẹ̀ èyí tá a fẹ́ elédùá tó lè jìnà sí wa o. mọ̀tẹ́jú ọlá kí ló dé tọrọ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí. pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. bàbá àgbà oyè mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ lótùfẹ́ bá sọtẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidán ìdájà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní jásìn. bàbá ayé ti sú mi. má kánjú bó ti ṣe rí nǹkan lọ́dà bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí mọ̀jẹ̀sí ń gùn jẹ ọrùn bí ti rí nù bí wọ́n bá ní kó pè bí ti rí wá gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀bá tún ní lẹ́nu mìíràn mọ̀kájú gba nọ́mbà yìí kó pè é Lukman ọmọ àyẹ́dàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́ bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ àyẹ́dàre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. bí ìrìnàjò rẹ bá wá ka mọ́rílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 8032 98 3298. òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ńbẹ nílé ni tàbí lókè òkun. bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. fọkànbalẹ̀ mẹ́fòjòjò ìbànújẹ́ náà bọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà pánkó pín oníṣègùn ìbílẹ̀ àpò ìbò ti gboyin ajá kàkà ni kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba gbé fúyẹ̀ nítorí pé ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣèyanu agbára ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dára ó rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ìtọ́jú. ẹ̀kú kalẹ̀ ewé Ekuya àwọn àgbàlagbà ní Ekuya ń kawó ọmọ rẹ̀ ń kà ewé yìí àǹfààní ara rẹ̀ pọ̀ o a máa tẹ̀síwájú lórí tùràrí rẹ̀ ọṣẹ rẹ̀ ń bẹ tí a bá ń lò ó èèyàn dúpẹ́ fọ́lọ́run ìbora rẹ̀ ń bẹ gbogbo ẹ̀ lá ṣàlàyé ẹ gbọ́ á ṣàlàyé fún wa ọ̀rọ̀ ayé rẹ̀ ń dùn ọ́ lẹ́mìí ni ọ̀fẹ́ béèrè ń pa àkọsẹ̀jẹ́ ayé rẹ̀ ni kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àwa kọ́ ọlọ́run ni o àwa kí ni mo pè é àwa kọ́ ọlọ́run ni ohun táwọn ọmọ ń parí àníṣọpá àmọ́ o má gbé àfọ̀ṣẹ déwájú mi o má gbé oògùn owó déwájú mi o gbogbo àwọn kan kàtìkàtì báyìí má gbé déwájú mi o gbogbo ohun tí ọjà ayé rẹ̀ ọmọ àlọ́ ní gbẹdẹmukẹ tó rí ògo rẹ̀ lò ògo tó gbé wáyé tó ní gbògo ológo ohun tá a wà fún nù tí ìrìn àjò ayé rẹ̀ tí ó fi bọ́ sí gbẹdẹmukẹ ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kí ayé wa pọ̀ níyì ẹlẹ̀ ogun tá a fẹ́ òun lélẹ́dùn àṣẹ tí wàá jẹ dáadáa o àní fọwọ́ gba ìbànújẹ́ o ire kàbètì.